kú dédé wòye ẹ̀yin èèyàn wa, ìròyìn pàjáwìrì ló ń wọlé tọ̀ yín wá láti iléeṣẹ́ wa ẹ̀nẹ̀ Segun Pryme lórúkọ tèmi. Ẹjá bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá bọ̀ wọ́n ní ojú àfọ̀nfọ̀tán ìjà ní dálẹ̀ o, eléyìí ló dífá fún àwọn ìbejì ọ̀ràn. Ẹ má bínú, àwọn akọrin tà méjì tó jẹ́ ìbejì ọ̀gbẹ́ni Pétérù àti Paul tí a mọ̀ sí P-Square. À ń gbọ́ báyìí wípé àwọn méjèèjì wọ́n ti ṣe kíni o, wọ́n ti wá túká pátápátá báyìí, gbogbo ẹ̀ ti wá di yánpọnyánrin táwọn olóyìnbó ń pè ní yam pepper scatter iṣu àtàyànyàn. Tẹ́ bá rántí ní pé ní ọdún tó kọjá àwọn méjèèjì wọ́n jà wọ́n láwọn fẹ́ túká, ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀ wọ́n pẹ̀tù sí wọn nínú wọ́n sì padà. Ṣùgbọ́n ọdún yìí nǹkan ti burú jáì, nǹkan ti burú kọjá bó ṣe yẹ lọ. À ń gbọ́ báyìí wípé ọ̀gbẹ́ni Pétérù ó lóun ò ṣe mọ́ o, ọ̀gbẹ́ni Paul ó fà àkékọ́rí, ètò wa jẹ́ ẹ̀gbọ́n wọn gangan ọ̀gbẹ́ni Júùdù ó tutọ́ sókè ó fojú gbà ó ní kò sí nǹkan tó jọ, lílọ ni gbogbo wọn lọ, wọ́n ti wá túká báyìí o. Nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn ni fídíò kan jáde sórí orí ẹ̀rọ atẹ́gùn tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì o. Fídíò yìí láti rí àwọn ọmọ ìyá méjì yìí tó fẹ́ lura wọn o, tó ń bára wọn jà, tó ń fẹ̀gẹ̀, tó ń ranjú, tó ń ranmú, tó ń ṣe, tó ń mọ̀. Mo ní èṣù rẹ o, iṣẹ́ ìṣúré o. Ibi tó tún wá burú dé báyìí ni wípé à ń gbọ́ pé ọ̀gbẹ́ni Paul gan ní orí ẹ̀rọ kíákíá gba àmú tí a mọ̀ sí Instagram ó ti padà lẹ́yìn ìyàwó ìkejì rẹ̀ o, ìyẹn ìyàwó ọ̀gbẹ́ni Pétérù tí a mọ̀ sí arábìnrin Lọ́lá Ọmọ́táyọ̀. Ó wọ́n fọ́lò arábìnrin Lọ́lá Ọmọ́táyọ̀ ìyẹn lórí Instagram. Ẹ wá rí pé nǹkan tí wọ́n ń ṣe kí ni, gbogbo ẹ̀ ti ń dojúrú lọ báyìí o. Bó bá ṣe jẹ́ àmọ́ àmú wá sétí ìgbọ̀n yín. Ẹ já sáré fẹsẹ̀ kan dé orílẹ̀-èdè Ghana o, níbi tí ẹ̀mí kẹ́mí kan ti bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú o. Àmọ́ irú ẹ̀mí wọn tó wọ orílẹ̀-èdè ọ̀hún nípa ti orin kíkọ, orin burúkú kan tí wọ́n kọ káàkiri kí ló porúkọ ọ̀hún gan-an. Wọ́n ní kọ́nà kan wọ́n kọ́nà, àwọn èèyàn wá ń ṣe bí ẹni gbé wárápá tó bá ti ń kọrin yìí o. Èmi lérò wípé jọ̀lọ́ọ̀fù Ghana òun ló fà á. Àwọn èèyàn wọ́n ti ń jẹ jọ̀lọ́ọ̀fù Ghana jù. Tóní yìí bá wá dé wọ́n máa lọ sí kọ́nà kan, wọ́n máa gbọ̀n, wọ́n máa ṣe wọ́n kọ́nà. Orin yìí burú yáyò. Ẹ dákun, ìkìlọ̀ pàtàkì rèé fún ọ̀gbẹ́ni Ricardo àtàwọn ará Nàìjíríà tó ti ń ṣeré lọ sí ìlú Ghana. A gbọ́ pé Ricardo kò pẹ́ tó dé láti Ghana, òun náà ṣe fídíò wọn kọ náà tiẹ̀. Ẹ dákun ẹ̀yin èèyàn Nàìjíríà, tẹ́ bá ń jẹ jọ̀lọ́ọ̀fù Ghana, irú nǹkan báyìí lẹ́ẹ̀ máa rí o. Àníkà mo wá sétí ìgbọ̀n yín ni. Ìròyìn wọn ò lè jù báyìí lọ́jọ́ tòní o. Ẹ pàdé mi tó bá di ọjọ́ tó ń bọ̀. Orúkọ tèmi Segun Pryme ní. Ire o.